Awuzu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ káàsán kúrọ̀lẹ́ kalẹ́ ṣàlàáfíà ni mo bá yín. Àlàáfíà lèmi upon by to wow. Ẹni tẹ́tí bá mi subscribe mi God continue to bless you and bless you. Thank you so much. Mo fẹ́ ṣe pápápá lórí ọ̀rọ̀ àtọ̀, quality àtọ̀. Ẹ ń complain ẹ ní àtọ̀ yín wọ́n no watery àtọ̀ yín ẹ̀rí àtọ̀tọ̀ kí ló ń ṣẹlẹ̀? Mo wá fẹ́ fún yín ní hint. Ẹ lè ti mọ àwọn yòókù due to my previous videos. Ìwọ tó bá yẹ pé this is your first time here lọ wo àwọn past videos mi ṣó yé yín. Bẹ́ẹ̀ ní tí mo fẹ́ sọ̀rọ̀ nípa mẹ́ta sharp láti ní àtọ̀ gidi, especially ìwọ tó bá ń wá oyún. Number one, omi ṣe kókó ṣe pàtàkì. Omi ó ṣe kókó ó ṣe pàtàkì. Omi ẹ need láti máa mu omi. Ẹ máa jẹ fruit tó ní omi. Ẹ mọ̀ pé mo ti sọ níwájú pé ìwọ tó bá desire àtọ̀ gidi ẹ quit sìgá ẹ quit sìgá. Mi fẹ́ mẹ́nu lọ bẹ̀ yẹn púpọ̀ àti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Then wọ́n fẹ́ ní àtọ̀ gidi ó mọ̀ ṣe jojoojúmọ́. Ẹ mọ̀ ṣẹ́ra jojoojúmọ́ lọ́nà kan ẹ máa dóbìnrin ẹ ṣẹ́ra. Ìwádìí ó fi yé wa pé wọ́n kó àwọn boys àwọn ọkùnrin jọ àwọn ọkùnrin tó wá kó jọ yìí wọ́n ní àwọn tí wọ́n sábà ṣe tí wọ́n fúnra wọn ní days bí ẹni pé àwọn tí wọ́n ṣe níbi once a week àbí 4 days interval wọ́n ní àtọ̀ wọn quality àtọ̀ wọn sì pọ̀ ju àwọn tó ń ṣe gbìsgbàsgbàs ní ojúmọ́ lọ. Tó bá ṣe gbìsgbàsgbàs ní ojúmọ́ ìwọ mọ̀ pé ara yìí bí mechanism ni. Yes ebe ọmọ mọ́tò sì ń ṣiṣẹ́ level by level stage by stage. Tó bá sábà ṣe àtọ̀ rẹ ò ní pọ̀. Èmi sọ fún àwọn ilé tó dé àwọn tó bá pa àwọn ń wá oyún. Ìwọ tó bá dẹ̀ desire pé kó mọ̀ pọ̀ ìwọ tó bá ń ṣẹ́ra wàá mọ̀ ṣó yẹ yín bẹ́yẹn. So then èyí tí mo tún wá tó jẹ́ number 3 àbí number 4 number 3 nítorí èyí tí sìgá yẹn mo kàn fi mọ́ ni. Ó ní pé àwọn kan sọ wípé oúnjẹ lè mọ́ help. Tá ń sọ bẹ́ẹ̀ fún yín. Oúnjẹ help 100% dẹ̀ ni. Ẹ̀yin ẹ gbọ́ dáadáa. Ẹ̀yin kọ́ lẹ ti gbọ́ pé ẹ̀yin dáa. Síbẹ̀síbẹ̀ àwọn kan fi pé ẹ̀yin ní cholesterol. Yes ó ní cholesterol tó but cholesterol tó wà lára egg yolk is not a bad one. It isn't a bad one after all. But what is skinny sauce ẹyin yín? Báwo lẹ ṣe handle ẹyin yín? Báwo lẹ ṣe sè é? Abẹ́ kan jó mi bẹ́ẹ̀. Tẹ́ bá jó ẹyin mu bẹ́ẹ̀ ó lè fún yín bacteria because ẹ mọ̀ bí tó ti wá. So ẹ gbọ́ nǹkan tẹ́ máa ṣe. Ẹ máa wá ẹyin, ẹ máa wá banana, ẹ máa wá garlic, ẹ máa wá almond milk. Ìwọ tó bá lè rí almond milk ẹ wá coconut milk. Ṣé ní gbogbo kíní bó ṣe dáa fún àtọ̀ bẹ́ẹ̀ náà ló sì ní health benefit mi tó dáa apart from lórí ìbásùn ó tún ní health benefit mi níbò mi. Bí ẹ ṣe máa ṣe lélẹ̀ ẹ máa wá ẹyin normal size kan ẹ máa boil ẹ̀ fẹ́rẹ́fẹ́ nítorí pé kíni tó bá tẹ̀ ní any hidden bacteria nínú tó jẹ́ pé bóyá èèyàn tó bed tó lé ẹyin yẹn tó bá tẹ̀ ní any kind of bacteria ẹ ti máa pa pẹ̀lú boiling kékeré náà lẹ máa boil ẹ̀. Ẹ máa wá mú normal size banana so ẹ máa slice ẹ máa wá kó gbẹ̀ sínú blender. Tẹ́ bá dẹ̀ lè blender ẹ wá ibi tẹ́ máa sì smash ẹ̀ so yín kẹ́ wá garlic 3 pieces garlic, almond milk kẹ́ wá blend ẹ̀ papọ̀ kẹ́ blend ẹ̀ kẹ́ sieve ẹ̀ kẹ́ mọ̀ mú ní once a week, just once a week. Tẹ́ bá dẹ̀ mú tán ẹ lè ní urge láti mú mi kẹ́ wá mú mi kẹ́ mú enough water kẹ́ mọ̀ ṣe yẹn ní weekly. Tó yẹ yín tí àtọ̀ yín ò bá quality tó bá ṣe aside pẹ̀lú gbogbo èyí táwa máa bá yín send yo this is one on your own. Kẹ́ wá ní on point irọ́ ló ń pa kò rí bẹ́ẹ̀. So kò bá jẹ́ àlàyé so tí máa lọ pé láfikún again
there are lot of food tí a lè jẹ láti increase it, but àwọn èyí tí mo sọ fún yìí sure banker ni because wọ́n ní lot of nutrients so eyín bẹ́yẹn so and one egg ní a week even more kò lè ṣe nǹkan kan fún health yín, kò lè damage health yín. Instead èyí tí mo ní kí ẹ ṣe papọ̀ yìí tẹ́ bá ń ṣe papọ̀ ní ẹ̀yìn tẹ́ bá ń wọ́ ọmọ ẹ rí i pé sure banker ni pẹ̀lú èyí táwa bá tún wá bá yín send papọ̀. So before I go ẹ mọ́ gbàgbé on point by 2 black seed therapy tó ń ṣe ọmọkùnrin ní àǹfààní, ẹ mọ́ kù síbẹ̀ ẹ mọ́ tún gbàgbé iléeṣẹ́ Arauf Travels and Tours tó máa jọ gbé wa lọ sí Mecca Medina. This is on point by 2 using my words for others. Bye for now.